A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọ̀gá àgbà Director General fún àjọ agùnbánirọ̀ NYSC Brigadier General Yusuf Ahmed ti kéde wípé ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ yóò bẹ̀rẹ̀ sí gba ₦77,000 bẹ̀rẹ̀ láti oṣù kejì ọdún 2025. DG sọ èyí lánàá Ọjọ́bọ̀ nígbà tí ó ń bá àwọn agùnbánirọ̀ onípele kẹta Batch C fún ọdún 2024 sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Katsina. Ahmed fìdí ẹ̀ múlẹ̀ wípé àlékún owó yìí ti wà lára ìṣúná owó ọdún 2025 tí ìjọba àpapọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀. Lọ́gán tí wọ́n bá ti bu ọwọ́ lù ú ní owó yìí á di sísan. Ahmed tẹ̀síwájú wípé oṣù kínní ti parí báyìí, níwọ̀nba ìgbà tí wọ́n bá ti bu ọwọ́ lu ìṣúná nínú oṣù kejì, agùnbánirọ̀ á bẹ̀rẹ̀ sí gba ₦77,000 yàtọ̀ sí ₦33,000 tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́. Ahmed tẹnumọ́ àfojúsùn ìjọba fún ìgbáyégbádùn àti ààbò àwọn agùnbánirọ̀, kí àwọn náà sì dá padà pẹ̀lú ṣinṣin ìlú tọkàntọkàn. Ó wáá fi dá àwọn agùnbánirọ̀ lójú wípé wọn kò ní pín wọn sí agbègbè tí ó léwu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ alámòójútó iṣẹ́ ọlọ́pàá Police Service Commission (PSC) ti pàṣẹ ìfẹ̀yìntì oníkíákíá fún òṣìṣẹ́ ọlọ́pàá tí ó bá ti wọ 60 ọdún láyé tàbí tí ó ti lò tó ọdún márùndínlógójì 35 years lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Àṣẹ yìí wáyé láàrin rògbòdìyàn tó ń lọ lórí sáà ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun lẹ́yìn tí ó ti pé ẹni 60 ọdún, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ ní ìtẹ̀síwájú rẹ̀ lẹ́nu iṣẹ́ wà ní ìbámu pẹ̀lú òfin. Nínú àtẹ̀jáde òní láti ọ̀dọ̀ adarí ìròyìn fún PSC Ikechukwu Ani ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ wọn ti ṣe àgbéyẹ̀wò ìpinnu tí wọ́n ṣe nínú oṣù kẹsàn-án ọdún 2017 kí wọ́n tó fẹnukò lórí ìgbésẹ̀ tuntun yìí, wọ́n sì ti fi ránṣẹ́ sí IGP fún ìfìdímúlẹ̀ òfin tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí àhesọ ti ń wáyé, Senator Ned Nwoko tó ń ṣaṣojú Delta North Senatorial District ní ilé-ìgbìmọ̀ ti padà kọ̀wé fipò sílẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) bọ́dì sí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC). Nwoko ṣe àwáwí ìpínyà àti fàákájà tí ó ti wálẹ̀ jìn nínú ẹgbẹ́ òṣèlú PDP, tí àpẹẹrẹ sì fi ojú hàn wípé ìjà àárín wọn kò ṣeé parí. Nínú lẹ́tà tí Nwoko kọ ránṣẹ́ sí alága PDP ní wọ́ọ̀dù kẹjọ ìjọba ìbílẹ̀ Àríwá Aniocha, ìpínlẹ̀ Delta, ni ó ti ṣe àfihàn ìgbésẹ̀ rẹ̀ fáráyé rí. Ó wá dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP fún àǹfààní tí wọ́n fún un láti díje du ipò sínétọ̀ láàrin ọdún 2022 sí 2023, tí ó fún un láǹfààní àti ní àjọṣepọ̀ pẹ̀lú ará constituency rẹ̀ àti àfojúsùn láti sìnlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ ọ̀dọ́ Afẹ́nifẹ́re Concerned Citizens for Justice and Rule of Law Civil Society, gbogbo wọn ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ àti ìkọlù yẹ̀yẹ́ tako ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun láti ọ̀dọ̀ olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC) Ọmọyẹlé Sowore. Níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ní ìlú Àbújá ni CSO ti ṣàlàyé wípé Sowore ń gbìyànjú àti tẹ́ńbẹ́lú iṣẹ́ ààbò orílẹ̀-èdè. Agbẹnusọ ẹgbẹ́ Comrade Kabiru Matazu gbóríyìn fún ìgbìyànjú IGP láti mú ètò ààbò le àti láti gbógun ti ìwà ọ̀daràn jákèjádò orílẹ̀-èdè. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé IGP ti ṣe àfihàn ìgbé ayé tuntun pẹ̀lú ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá, yàtọ̀ sí àwọn mìíràn tí wọ́n máa ń fọn rere ìwọ̀nba bíntín àṣeyọrí tí wọ́n ṣe. Matazu ní àdínkù dé bá ìwà ọ̀daràn, ìjínigbé, ìdigunjalè àti àwọn ìwà dàlúrú mìíràn. Pẹ̀lú gbogbo àṣeyọrí yìí, IGP kò polongo ara rẹ̀, yàtọ̀ sí àwọn àríjẹnímàdàrú tí wọ́n rí àṣeyọrí IGP gẹ́gẹ́ bí ìpèníjà fún wọn. CSO fìdí ẹ̀ múlẹ̀ wípé yàtọ̀ sí àwọn mìíràn tí wọ́n ṣi agbára lò,
IGP pinnu àti gbé Sowore lọ ilé-ẹjọ́ láì lo agbára lé e lórí, kí èyí sì jẹ́ ẹ̀kọ́ fún Sowore àti àwọn yòókù rẹ̀ wípé Nàìjíríà kò fi ààyè gba ìrúfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adájọ́ kan ti fi ìbínú rẹ̀ hàn sí arábìnrin kan tí ó jẹ́wọ́ wípé òun ṣe àkàálẹ̀ fídíò ara rẹ̀ níbi tí ó ti ń yaṣó tí ó wá fi ránṣẹ́ sí ọ̀rẹ́bìnrin àtijọ́ fún ọ̀rẹ́kùnrin rẹ̀. Rhiannon Evans, ẹni ọdún 25, ni ó jọ bí ẹni wípé òun ni ẹni àkọ́kọ́ láti kojú ẹ̀sùn ìṣó orí ẹ̀rọ ayélujára cyberfatting, ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní àkókò ayẹyẹ Kérésì. Evans fi àkàálẹ̀ fídíò yìí ránṣẹ́ sí Deborah Patrick tí ó ní èyí dá àìbalẹ̀ ọkàn sílẹ̀ fún un. Abánirojọ́ Diana Williams yànnàná ìgbésẹ̀ Evans bí ó ti ní Evans gbé kámẹ́rà sí ojú ìdí rẹ̀ tí ó fi yọ̀ǹda afẹ́fẹ́ gáàsì. Irúfẹ́ fídíò báyìí 3 ni Evans fi ránṣẹ́ sí ní ọjọ́ 22 oṣù Kejìlá àti 4 mìíràn ní ọjọ́ kejì àti ọjọ́ Boxing Day títí kan ọjọ́ ọdún tuntun. Ọ̀kọ̀ọ̀kan fídíò yìí ni ó ṣe àfihàn bí Evans ṣe ń ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀rín bí ó ti ń yìnbọn ìdí. Èyí ló mú Deborah ṣe ẹ̀sùn sí àgọ́ ọlọ́pàá kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú Evans gbé e relé ẹjọ́. Evans ṣàlàyé ìdí fún ìgbésẹ̀ rẹ̀. Ó ní òun kò nífẹ̀ẹ́ sí bí ọ̀rẹ́bìnrin àtijọ́ yìí ṣe ṣe ọ̀rẹ́kùnrin òun nígbà tí wọ́n sì jọ ń ṣe wọléwọ̀de. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.